A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú ìwòran yín láti lè ṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kó tó di wípé ẹgbẹ́kùnrẹ́rẹ́ ìròyìn náà, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ní ọ̀gá àgbà tuntun fún àjọ elétò ìbò ilẹ̀ wa INEC, eyín ọ̀jọ̀gbọ́n Àmúpìtàn, wípé yóò so èso rere fún orílẹ̀-èdè Nàìjíríà àti àtúnṣe eléyìí tí yóò mú bá ẹ̀ka ètò ìdìbò nílẹ̀ wa èyí tí ṣe orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde láti ẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn pẹ̀lú ìkànnì ìsíra ẹni ìbára ìlú sọ̀rọ̀, ọ̀gbẹ́ni Sunday Dare, èyí tí ó fi ọ̀rọ̀ náà léde lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ nílùú Àbújá, ṣe é lálàyé wípé àwọn ìrètí ọ̀tun tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń retí ní ẹ̀ka ètò ìdìbò ilẹ̀ wa ti INEC ní ọ̀gá àgbà tuntun ọ̀hún, èyí tí yóò wọ iṣẹ́ náà láìpẹ́ yìí, ìní yóò mú wá o, àti wípé yóò pinre láàrin ní ọmọ ọlọ́fà ọ̀kan ò gbọ́dọ̀ ju ọ̀kan lọ, àti wípé yóò ṣe òtítọ́ pẹ̀lú láti rí dájú wípé ẹ̀ka ètò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà ó mú ọ̀tun gẹ́gẹ́ bí ìrètí èyí tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n retí. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó jáde láti ẹnu ọ̀gbẹ́ni Sunday Dare tó fi léde fún àwọn oníròyìn. Bákan náà ní àkótán, ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí àwọn náà fọwọ́sowọ́pọ̀ gbogbo ohun tó tọ́ àti ohun tó yẹ lásìkò ìbò, kí wọ́n rí dájú pé wọ́n ṣe ò nípa ìdí èyí. Ó ní àjọ elétò ìbò ilẹ̀ wa INEC, àwọn náà wọn yóò ṣe dáadáa sí gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a bá ti fẹ́ dìbò nílẹ̀ yìí. Ẹgbẹ́ òṣèlú PDP ti sọ wípé digbí báyìí làwọn dúró, mímì kan ò mì wọ́n o, kò sì sí nǹkan tí ó mú wọn láti bẹ̀rù tàbí ṣojo débi tí wọn yóò gbọ̀n, pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà bí wọ́n ṣe ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde láti ẹni tó jẹ́ alukoro akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú PDP, ọ̀gbẹ́ni Débọ̀ Ológunàgbà, èyí tó sọ ọ̀rọ̀ náà fún ìpalẹ̀mọ́ ètò àti ìpàdé àpérò gbogbogbò tí yóò wáyé ní ọjọ́ 15 àti ọjọ́ 16 nílùú Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́, ló ti sọ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP jẹ́ ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo èyí tí ò faratì tí ò sì fara rọ ẹgbẹ́ òṣèlú kankan yòówù bí ti kéré mọ́tò, tó jẹ́ pé wọ́n dá dúró ni tí wọ́n sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣeyọrí pẹ̀lú bí wọ́n ṣe ń palẹ̀mọ́ fún àṣeyọrí ọ̀tun ìmíì. Bákan náà ni wọ́n ní ètò ìbọdún 2027 wọn yóò tún ṣe àṣeyọrí nínú ètò ìdìbò náà. Ẹgbẹ́ òṣèlú PDP ni bí wọ́n bá wò ó dáadáa, ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn èyí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà kò ṣẹ̀yìn ẹgbẹ́ òṣèlú APC, èyí tó ń dẹ tàkúté iṣẹ́ ibi sínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sì ń ju òkò wàhálà sínú ẹgbẹ́ òṣèlú PDP. Ọ̀gbẹ́ni Débọ̀ Ológunàgbà sọ wípé gbogbo nǹkan wọ̀nyí kò tú irun kankan o lára ẹgbẹ́ òṣèlú PDP, bí kò ṣe pé ibi tí wọ́n lọ báyìí èyí wọ́n gbájúmọ́ tó sì dá àwọn lójú wípé gbogbo ẹgbẹ́ òṣèlú PDP ni ó ní àṣeyọrí èyí tó dáa. Àwọn ẹ̀ṣọ́ aláàbò tuntun tí ààrẹ ilẹ̀ yìí ṣe fọwọ́ sí tí ó máa ṣọ́ àwọn igbó káàkiri ilẹ̀ wa Nàìjíríà, eyín Nigerian Forest Security Service NFSS, àwọn mà ní wọ́n ní inú àwọn dùn tó ń ti àṣeyọrí èyí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò aṣọ́ igbó ọdẹ náà tí wọ́n ṣe o lórí bí wọ́n ṣe rọ́wọ́ tó àwọn afurasí 12 èyí tí wọ́n ní wọ́n lọ́wọ́ o nínú ikú arábìnrin èyí tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ amóhùnmáwòrán Arise TV tó ń ti ọdẹ tí ń ṣọ́ ilé rẹ̀ tí àwọn adigunjalè oníṣẹ́ ibi náà tí wọ́n pa nínú oṣù tá a wà yìí nílùú Àbújá. Gẹ́gẹ́ bí àwọn ẹ̀ṣọ́ aláàbò aṣọ́ igbó náà ti sọ,
wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ọdẹ tí ń ṣọ́ igbó yìí tó ń ti iléeṣẹ́ ọlọ́pàá ló fún wọn ní àṣeyọrí iṣẹ́ náà tí wọ́n rọ́wọ́ tó àwọn oníṣẹ́ ibi ọ̀hún nílùú Àbújá. Tẹ́ ẹ̀ bá gbàgbé, àwọn adigunjalè ni wọ́n lọ sílé iṣẹ́ ilé èyí tí arábìnrin tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ amóhùnmáwòrán Arise tó ń ti ọdẹ tí ń ṣọ́ ilé rẹ̀ ni wọ́n lọbẹ̀ tí wọ́n sì pa arábìnrin náà èyí tí wọ́n porúkọ rẹ̀ ní Tóchukwu Maduagwu àti ọdẹ èyí tó ń ṣọ́ ilé rẹ̀ Barnabas Danlami tí wọ́n pa àwọn méjèèjì tí wọ́n sì ná pápá bora. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní òṣìkà tẹsẹ̀ mọ́rìn bọ́ba yé òrì tọ̀rún wò àti wípé ẹgbẹ̀rún Samuel ní tí ò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ o. Nípa oore ọ̀fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ọdẹ aṣọ́gbó yìí ni wọ́n rí àwọn bíi 12 èyí ni wọ́n rọ́wọ́ tó tí iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá tí wọ́n sì fi ròyìn náà léde wípé lára àwọn tí wọ́n lọ́wọ́ o nínú ìdígunjalè àti ikú arábìnrin òṣìṣẹ́ Arise TV èyí tí wọ́n pa nílùú Àbújá tó ń ti ọdẹ tó ń ṣọ́ ilé rẹ̀ tí wọ́n pa nílùú Àbújá, wọ́n ti rọ́wọ́ tó àwọn 12 nínú wọn tí ìwádìí sì ti ń lọ lọ́wọ́ báyìí. Lákòótán wọ́n gbóríyìn fún àwọn ọdẹ aṣọ́ igbó ọ̀hún fún ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá náà láti ṣe àṣeyọrí tí wọ́n fi mú àwọn oníṣẹ́ ibi náà. Ẹ̀rín ayọ̀ ló gbẹ̀kẹ́ àwọn agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ tí orílẹ̀-èdè wa Nàìjíríà kan lánàá pẹ̀lú bí wọ́n ṣe ṣe àṣeyọrí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó wáyé o láàrin ikọ̀ Super Eagles torílẹ̀-èdè Nàìjíríà àti agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Lesotho èyí tí Super Eagles ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n fi àgbà àwọn orílẹ̀-èdè Lesotho 2-1 o nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eyín World Cup qualifier ti 2026 èyí tí wọ́n ti ń gbáradì rẹ̀. Gẹ́gẹ́ bí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ti lọ, nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà láti rí agbábọ́ọ̀lù ilẹ̀ wa Troostekong èyí tó gbá sí mi wọ̀ tá a mọ̀ sí penalty nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà lọ sí ìṣẹ́jú 45 55 minutes èyí tí wọ́n kọ́kọ́ gbá wọlé tó jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní jóyọ̀ kó tó di wípé ọ̀kan nínú àwọn agbábọ́ọ̀lù ilẹ̀ wa òun náà eyín òun Akon Adams èyí tó fi ọba lé ní ìgbà tí wọ́n wọ bí ìṣẹ́jú 80 minutes èyí tó fún wa ní àmì ayò 2-1 tá a fi borí orílẹ̀-èdè Lesotho èyí tó sì jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ní ìgbàgbọ́ wípé bó ti ń lọ yìí ó ṣe ṣe kí àwọn ọmọ ilẹ̀ wa kí wọ́n ṣe dáadáa tá a sì kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ní 2026 World Cup. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí máa ń fi òwe àti èdè Yorùbá pọ́nbélé kọ orin títí rẹ̀ tó sì di ìtẹ́wọ́gbà fún àwọn ayé ọba Gọ̀ǹgọ̀àsọ ọ̀gbẹ́ni Abọ́lọ́rẹ́ Adégbọlá Àkàndé tí gbogbo èèyàn mọ̀ sí Nice Owóman ló ti sọ̀rọ̀ kan èyí tó ti di àgbàdohà lẹ́nu àwọn olólùfẹ́ rẹ̀ tó ń ti ọ̀rọ̀ kàbùwà kan èyí tó jù sílẹ̀ wípé tóun bá ti pé ọmọ 50 ọdún òun yóò kọlà sí ojú òun láti lè fi fún ẹ̀yẹ bàbá tó bí òun lọ́mọ o. Gẹ́gẹ́ bí Nice tó ti sọ̀rọ̀ náà lórí ètò kan àti fọ́nrán belenja kan tó fi sórí ìkànnì ayélujára rẹ̀ ṣe é lálàyé wípé òun fẹ́ ṣe èyí nípa kíkọlà yìí láti fi jọ bàbá tó bí òun lọ́mọ. Bákan náà pẹ̀lú ìfẹ́ tí òun ní sí bàbá òun fẹ́ fi èyí fún wọn gẹ́gẹ́ bí ọ̀nà kan èyí tó jẹ́ pé tí wọ́n bá ń rí ìlà èyí tó ń bẹ lójú bàbá tó bí òun lọ́mọ kí wọ́n sì máa rí lójú òun. Ó ní ṣùgbọ́n tóun bá ti pé ọmọ 50 ọdún lára àwọn nǹkan tí òun yóò fi ṣe ayẹyẹ ọjọ́ ìbí 50 ọdún òun nù. Lọ́wọ́ yìí Nice èyí tó jẹ́ ọmọ ọdún 45 years tó sì ti ń gbáradì wípé kí Ọlọ́run kó fún òun lóore ọ̀fẹ́ àti àǹfààní kí ikú má ṣe mú òun lọ síwájú ọjọ́ náà. Ó ní tọ́lọ́run bá fóun láǹfààní láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí 50 ọdún láyé 50 years lára àwọn nǹkan tóun yóò fi bu ọlá ọwọ̀ àti àpọ́nlé fún bàbá tó bí òun lọ́mọ ní kí òun kọlà sí ojú òun tóun bá ti pé ọmọ 50 ọdún èyí tó ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ ẹbí kí wọ́n máa béèrè lọ́wọ́ Nice pé ohun tó ń sọ yìí ṣé yóò lè ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n Mr. Gọ̀ǹgọ̀àsọ ó ní dandan ni kóun ṣe o nítorí pé ó ti wà nínú ọkàn òun tó sì jẹ́ ìpinnu òun láti mú àlá náà wá sí ìmúṣẹ nípa kíkọ ìlà èyí tó ń bẹ lójú bàbá tó bí òun lọ́mọ
kí wọ́n máa rí lójú òun lóòrèkóòrè nígbà tóun bá ti pé ọmọ 50 ọdún tóun yóò fi di arúgbó, gẹ́gẹ́ bí Nice bó ti sọ ọ̀rọ̀ náà. tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún èmi nílé iṣẹ́ wa. mo gbà á ládùúrà wípé aburú ò ní ṣẹlẹ̀ sí wa o. Fúnmi Adénúgà lẹni tó múlò yàn wá sí ojúwòrán yín. ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.